mo gbọ́ voice note kan ẹ̀rù bà mí ara mi ò balẹ̀ mo ti ń gbọ́ voice note dáadáa mo ti gbọ́ ètò sọ pé bàbá òun ló jí ìsìrèjì òun mo ti gbọ́ ètò sọ pé òun àtẹ̀gbọ́n òun jọ ní àjọṣepọ̀ mo ti gbọ́ ètò sọ pé ọkọ àǹtí òun ló jábàálẹ̀ òun mo ti gbọ́ oríṣiríṣi bí wọn ò tiẹ̀ rí torí ojú mi ò ní ríbi ojú àìsàn ìríbi tàwọn òdì rọrùn ojú dì ojú mi ò ní ríbi gbogbo ẹ̀yin tẹ̀gùn mi ojú ní ò ní ríbi mo voice note kan tí mo gbọ́ lánàá ó gbomi jẹ́ lójú mi mo lè play ní live stream mi màá tuntun play lé ní live stream mi màá tuntun play ní live stream mi lórí TikTok tí n bá tún bẹ̀rẹ̀ tá a ti ṣe studio wa tán tá a tún bẹ̀rẹ̀ lórí studio wa àwọn voice notes kan tí màá tuntun replay so that YouTube can have it, Facebook can have it, and TikTok can revisit it. Kí ọmọ àti ìyá wọn àtàwọn ọmọ ẹjọ́ ń gbé ní yàrá kan náà kọ́ ọmọ rẹ̀ méjì mọ̀ bára wọn lájọṣepọ̀ kò sì mọ́ kára tiẹ̀ mọ́ fún ọ. Are you carried away? La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ yín ìyẹn kọ́ la fẹ́ sọ lẹ́nu ìtàn ń bọ̀ lórí ẹ̀ ẹ wà mọ̀ wípé àǹtí Ṣeun kò sí ju ìbálòpọ̀ lọ kókó ń gbé mi ìwà tá a sì ń sọ wọ́n ń gbé mi ìwà tá a sì ń sọ àmọ́ ayé tá a wà yìí bó ṣe bàjẹ́ dé ìbálòpọ̀ ló bàjẹ́ débi tá a wà yìí wá àsìkò mo wá ṣe fún yín ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtarìgì àti ṣòṣèré ìyàwó mi mo ra nǹkan fún mo pé ó yẹ kí ẹ máa wọ́n dá pé èyí máa yàtọ̀ inú mi dùn torí pé mo fulfill promise mi tí mo promise ara mi mo dé ilẹ̀ ìlérí inú mi dùn ó dàbí ẹni tó lọ Mẹ́kà tó dé ẹ̀rọ mi ṣe rí inú mi dùn gidi gan àǹtí Ṣeun ìyàwó mi fọwọ́ kàn mí lálẹ́ ara o mo ń fira mi pamọ́ ni ọ̀la Friday mo fẹ́ lọ lora mi pa ni ó ti ní ó má wà bí iṣẹ́ tó rárá ẹ ti yá lẹ́yìn ìgbà tí mo ti fún un ní kíní ẹ̀jẹ̀ tán ara ẹ ti yá mo ṣe wà níbi iṣẹ́ ọkàn mi ò dúró síbi iṣẹ́ àti àṣegbà nígbà tá a ṣe tán ẹnìkan bèrè lọ́wọ́ mi pé ṣé mo mọlé lágbẹ́já òun fẹ́ lọ wò ó mo ní mo lọ wò ó lánàá mo ní yóò ẹ̀ pé mo ti ní kó máa sọ́dọ̀ sister o so that sister lè take care mo wá ṣe méjì sí pé lágbẹ́já fẹ́ wà mo ní kó máa wà kíríkọ̀ wá ní òkè bó ṣe ara ẹ̀ ṣe rí yẹn so that kò ní sóò nìkan ní ilé ó ní ẹ̀yìn òun ti pè láàárọ̀ yìí kò sọ pé òun lọ bì kan àwọn ní nǹkan tó mi sọ ní mi lè mọ ẹ lè pè ní ìsìn padà before kí yẹn tó pè mú tẹ́ mi sí ìsìn ó ní òkè ṣé ìgbà tí mo ráyè ṣe nǹkan tí màá ṣe tán báyìí tí mo bọ́ síta báyìí ó ní mo ní mo fẹ́ sáré débì kan ni mo kúrò lọ́fíìsì ọjọ́ ẹni mo lọ mo ṣe ń bọ̀ mo ti yà sí eatery kan mo ti ra yogurt lọ́wọ́ mo dẹ̀ ra ice cream náà sí mo dé ẹ̀bá ó ti dáná lẹ̀ fún mi wàhálà ìyàn ni mo jẹ ẹni tára rò yá o tó yún ń gbò ó ìyàn ni mo jẹ ń bẹ pẹ̀lẹ́ bẹ́gùsí ẹ̀gúsí tí mo jẹ àná yòókù náà ni mo jẹ tí mo wà òkè dáadáa bẹ́ẹ̀ ni ó dẹ̀ ní sóbò ní freezer mi mọ̀ ọ́ tó ní òun máa láìkó òun ní sóbò nílé torí òun fẹ́ máa mu mineral ó sọ pé mineral máa jẹ́ kó mọ́ tóbi èyí yóò mú ice cream o mo ṣe mú kíní ẹ̀ tọ́ báyìí àti Ṣeun ó dá kọ́mọ mèrè ṣe ó dá kọ́mọ gùdù wàláyé tàlàyé ọmọbìnrin mèrè ṣe bó ṣe dé ẹmọ mo ṣe débẹ̀ báyìí tẹ́mi ti jẹun mo ti gbé nǹkan ara mo ti lo gbogbo ẹ̀ mọ́ra wọn mo ti jẹun tó báyìí àwọn àjọ ń ṣeré so ó wá dìde ó bọ́ ewu tó wọ́ sọ̀rùn ó bọ́ nǹkan tó wá sàlẹ̀ ó ní kébì náà bọ́ bẹ́ẹ̀ ní kẹ́ẹ̀dì téèyàn bá ń bọ̀ nǹkan ó nobody is coming bá tilẹ̀kùn lẹ́yìn ó kó bàtà kóònù yẹn ní ọ̀nà bíi kìíní ẹ̀ ó kó wọnú ilé ó tilẹ̀kùn lẹ́yìn ló bá ń kọ́kọ́rọ́ ló bá fi kọ́kọ́rọ́ pamọ́ tí bá gbọ́ ó ti ilẹ̀kùn mọ́ mi ó fi kọ́kọ́rọ́ pamọ́ ó ti ilẹ̀kùn mọ́ mi ó fi kọ́kọ́rọ́ pamọ́ ẹ ti experience rẹ̀ rí ẹ máa rí nísìn bóyá tilẹ̀kùn yẹn kèrèkèrè ló sì wà ní òbò ọmọ yìí mo sì fẹ́ experience kèrèkèrè yẹn dáadáa tọ́mọ yóò fi bí mo ṣe fẹ́ mọ́ bá alájọṣepọ̀ bí mo ṣe bọ́ bẹ́ẹ̀ ni mo bọ́ sí òwò ṣe sí rí nǹkan ọmọkùnrin mi ní kinní kan bí nǹkan ọmọkùnrin mi bá tí tó tó bá tí ara mi bá tí le kò ní tóbi tára mi bá ti le nǹkan ọmọkùnrin mi máa ń tóbi
so ojú fẹ́ mọ̀ tì mí wọ́n ní kọ́ọ̀sì òun mọ̀ náà ó wá sọ pé ṣe bí nǹkan ọmọkùnrin yẹn ìgbín ni mo ní ìgbín ó ní làákọ̀ ni orin òṣùwà ti sọ pé bí wọ́n bá ṣe gbin máa dé ẹ mọ́lẹ̀ kúrúkútú ìrìnjì àyà ń kájà òde mi sá ẹ wo bòdé ẹ̀ ní ọmọbìnrin bá tilẹ̀kùn ó bá fi kọ́kọ́rọ́ pamọ́ àwọn bá bẹ̀rẹ̀ bá ṣí fáànù ṣe láàlàá kò lè sí nílé o ká kọ́tìn sílẹ̀ fáànù yẹn ń ṣe làálàá ó ṣí wíńdò ká kọ́tìn sílẹ̀ fáànù yẹn wọ́n ṣe làálàá àbájọ lọ àwọn kìnìún ice cream àjọ mu ice cream ló bá ní pé can you give me head kí n fún lóyún ní head kí n fún lóyún head bó ní ṣe ṣe ẹni tí ń fẹ́ kíìsì ó bá kíìsì mi ń bá gbà ká mú ẹ ẹnu rí òórùn o àmọ́ torí tọ́ tó máa ń dì sẹ́nu yẹn ó jẹ́ kí mi máa fi pé so ìgbà tó sọ̀rọ̀ mo kàn fún ní courage ní kó yẹ ká lọ wẹ̀ ṣe ìgbà tó wẹ̀ tá a wà ní bedroom bí mo ṣe bẹ̀rẹ̀ tí mò ń wẹ̀ báyìí ó bá bẹ̀rẹ̀ sí ní nǹkan ọmọkùnrin mi gbómi yẹn ṣe ń bùsùn lórí báyìí bí mo ṣe gbúrúgbúrú sí rí ẹnu olóyún máa ń wọ̀m bábẹ́ wọn ṣe máa ń gbóná lẹ́nu wọn ṣe máa ń wọ̀m ẹ lọ discover olóyún tó lóyún máa ń bọ gbogbo olóyún kó ló máa lè mú nǹkan ọmọkùnrin olóyún mi máa ń pọ̀ máa ń bì òun náà kò kíbọ̀ fún o bọ ẹnu ẹ̀ tó ń fi sí yẹn wọ́n á ń wọ̀m wọ́n á ń gbóná mọ́ mi lórí okó wọn yá nǹkan ọmọkùnrin mi sáà ń gbóná kí ló mọ̀ yìí ń ṣe síbi abẹ́ mi báyìí torí Ọlọ́run ẹ wo ara mi ò balẹ̀ mọ́ ṣẹ́gbà tó mọ̀ yìí tó gbẹnu sí tó ń bẹ̀ omi yẹn ṣe gírígírí ara mi gbọ̀n mo ní mo fẹ́ dà ó ní kí n dà sí òun lẹ́nu wá ṣé òun mi dẹ̀ fẹ́ kú bí mi fẹ́ bá ṣẹ́ jẹ́ bá ní no ó bá ní no hold my head hold my neck hold my bí mo náà ṣe dorí ẹ̀ mọ́ nù ṣé bí mo ṣe ń dà ṣé bí tèmi bá tiẹ̀ fẹ́ dà ìyẹn máa dúró máa ṣe o rárá o bóyá ló ń lọ mo yẹ dà nìyẹn ni òkè ọmọ ìmúni ọmọ yìí náà tí ó ti fi hàn mí pé òun gan fún wa lára òun gan idán lòun bá ṣe wù ẹ̀ta kúrò níbi tú òun yẹn nígbà tá a débẹ̀ bó bá dà kí ní ice cream yẹn sí ó ti nu ara ẹ̀ ó nu gbójú ara ẹ̀ abẹ́ ẹ̀ mọ́ tẹ́ni obìnrin mi ó mọ̀ kó fẹ́ lọ ó fẹ́ kọkùnrin ó fún ẹ ní ẹ̀ẹ́dì ó mọ̀ kó fẹ́ kọkùnrin fún ẹ ní ẹ̀ẹ́dì ó wá lọ fún un lẹ̀ sìkìtì bí ló bá tiẹ̀ máa wà bẹ́ẹ̀ kó ara bẹ́ẹ̀ sẹ́rẹ́sẹ́rẹ́ tó kó máa hàn ṣé ìgbà tí mo dá ice cream sí báyìí tí mo bẹ̀rẹ̀ sí ní ńlá ọmọ yìí díẹ̀ ní kinní kan ìdọ̀ ni wọ́n ń pè ó ní kinní kan ìdọ̀ ni wọ́n ń pè ṣé ìgbà tí mo tẹnu bọ̀ tí mo bẹ̀rẹ̀ sí ńlá pọ̀pọ̀rọ̀ tí mo lá ọmọ yìí dáadáa ló mú rí mi mọ́ ẹsẹ̀ ó fẹ́ mú ẹsẹ̀ ó fẹ́ pakọ́ mọ́ mi lórí ara ní sùúrù má parí pọ̀ mọ́ má ti pa orí pọ̀ mọ́ kinní mi tí mo wá jà yàkàtà báyìí tó wọ́n pariwo ṣé tó bá ti ráyè ta orí mọ́ ẹni tán yẹn kò ní a máa dùn mọ́ bó tó bá ti ráyè bẹ́ẹ̀ a máa bí nǹkan tó fẹ́ ṣe tí ò ráyè ṣe ẹ wo mo wá ṣe báyìí má bẹ̀rẹ̀ sí ńlá bá ti mo là dáadáa tán yes mo á ti nǹkan ọmọkùnrin mi bọ̀ kèrèkèrè yẹn tó wá ń dún bó ṣe ń dún mo pọ̀ mọ́ ìlà sán mo ṣe ń tiwọ̀ ó tó dún kèrèkèrè ó wá ní ṣé ní kèrèkèrè yẹn ó ń sá kiri o kèrèkèrè yẹn ń sá kiri o ẹ lè mọ̀ bí kí n máa dún kran ẹ sábà mo sọ fún yín bí biscuit bone ó ṣe biscuit bone onímùdùmùdù oníkèrèkèrè bí kí ẹran wọ́n ṣe kèrè ohun yóò mọ̀ mo wá fòdì ẹnu mi pa mo wá fi sí wọ́n á dún kèrè tí mo ṣe ń ṣe lọ́mọ yìí sọ baby is forever is the deal with the rod forever is not the deal the pregnancy is the deal after the pregnancy mo normal gúrúkọ tó wà lábẹ́ ìyàwó mi tó máa tó ń tà no o ẹ̀ná bí olóyún yàtọ̀ sábẹ́ èèyàn tí ò lóyún tá a bá ń sọ nǹkan fún yẹn máa gbàgbọ́ nígbà tí mo ṣe fún tán tí mo wà ókè mo kàn tẹ̀ wá kanlẹ̀kùn pé ó yẹ kó máa ń dìrà ó ní kẹ́ tó máa rà ní oníyè èkúrú kan máa ń kiri lọ́dọ̀ wọn bí ọmọ ẹlẹ́gbẹ̀tẹ̀ lọ́mọ òun gbà yẹn náà elékùrú kan máa ń kiri lọ́dọ̀ wọn sọ ní pé máa ń rí èkúrú yẹn wọ́n á kanlẹ̀kùn àǹtí elékùrú wà bẹ́ẹ̀ tó ń dún mo yà fọwọ́ bò lẹ́nu pọ̀ pé ó má kó bá mi nígbà tí mo ṣe tó mo wà ókè mo tó fún lẹ́lẹ́yìn jẹ ẹlẹ́yìn yẹn mi jẹ́ kó ṣe girigiri ó mo rán wọlé ni mo rán jáde mo rán wọlé ni mo rán jáde mo rán wọlé ni mo rán jáde mi ò ṣe gbà torí gbà ó lè máa dùn nísàlẹ̀ ẹkùn so mo rán wọlé ni mo rán jáde mo rán wọlé mo rán jáde ṣégbà tí mo ṣì yẹn tán mo á mú nǹkan ọmọkùnrin mi mo fi nà ní ẹ̀dì mo fi nà ní ẹ̀dì dáadáa àìsàn wa jókòó àìsàn wa sọ̀rọ̀